hadha al-Qur'an mahjura tá bá yan súnà lódì wọ́n yan Kùránì lódì tá bá yan Kùránì lódì wọ́n yan súnà lódì kò sáfàní láàrin àwọn mùsùlùmí mọ́ sí olè kọ́ pọ̀ tó wọ́n ti kọ lẹ́tà sàbùkù ayé tọ́lọ́wọ́ bá sọ pé afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd sápá kan ọ̀rọ̀ Ọlọ́run lẹ́gbàgbọ́ ẹ wà kọ́yìn sápá kan yòókù fama jaza'u man yaf'al dhalika illa khizyun fil hayati dunya ẹni ọba ṣe bẹ́ẹ̀ nù yín tọ́kàn pẹ́ra rẹ̀ ní mùsùlùmí nítorí àwọn abala kan tó dìmú ọwọ́ kọ́yìn sáwọn abala yòókù Ọlọ́run ní yẹpẹrẹ ní ọ̀bọ̀ láyé o àwọn ọ̀tọ̀ Ọlọ́run ó yẹpẹrẹ rẹ̀ wọ́n yẹ̀yẹ́ rẹ̀ yọ́ dàbí ẹni pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbìjà rẹ̀ nǹkan àkọ́kọ́ nù mẹ́ta òun náà ní ìmọ̀nà wa táàtúrí ẹ̀jẹ̀ mùsùlùmí ìmọ̀nà yẹn ní ọ̀rọ̀ Ọlọ́run àtàlàyé ànábì ìtẹ́ǹpẹ̀ládìsì gbogbo tánàbí bá sọ pátá àbóṣe náà ń pè ládìsì àmọ́ ètò Ọlọ́run bá sọ nìkan náà ń pè ní Qur'an tánàbí bá sọ ìṣe Qur'an kọ̀dẹ̀ wọnú Qur'an kọ̀dẹ̀ ní wọnú Qur'an láyé àti láyé àmọ́ kápánàbí lọ bá sọ̀rọ̀ àbóṣe kankan ni wọ́n wá ní káàdọ̀ ọkọ̀ ṣe ìwúń bẹ́ẹ̀ àdìsì so tí a bá ti wá rí mùsùlùmí tí ó ma àdìsì kò lè ma Kùránì tí a bá ma Kùránì kò lè ma àdìsì wọ́n fi méjèèjì ran wa pọ̀ lẹ́ẹ̀kan náà ni wọn ò yára wọn rí ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá ti rán mùsùlùmí tí ó bá ti sí ẹnìkan pàtó tí ń darí wọn àbí àdánwò òrọ̀lẹ́ ayé wọ́n rá darí àmáwọn adarí tí wọ́n ti nù ní tí mùsùlùmí ó bá ti rí ẹni tó darí kọ́ máa darí ẹ̀ àbí àwọn abọ́ sásìkò tó yẹ pé ànábì ní kèrè ṣe pé kò ní sí àwọn adarí àmì ètò mọ̀nà nínú àwọn adarí ni ọ̀wọ̀n àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti pọ̀ àwọn tí wọ́n sọ pé bá sì sẹ́rì wọ́n ti pọ̀ àwọn tí wọ́n rò bá ń pàṣẹ lẹ́nu ara wọn tí wọ́n rò bá ṣe ẹ̀sìn làwọn ń pa wọ́n ti pọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn àbùkù kan ló mẹ́ta ní máa ń kàn wọ́n bí aláìmọ̀ràn rárá ọmọ nǹkan kan ló fẹ́ nú bí ẹni ọmọ ọwọ́ àfi tọ́mọ̀ lẹ̀ àti bí ẹni tó pé ọmọ àmọ́ ètí ń sọ lọ́wọ́ àbẹ́ ètí ń hàtìlé lọ́wọ́ ọmọ olójú ń tọ́mọ̀ ọwọ́ àṣẹ bí ẹni pé gbogbo kan lòun mọ̀ tọ́bá ti wá níbi tí ọmọ yóò àpá àwọn èèyàn gbó àti ládánwò àwọn adarí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn abẹnu àwọn táwọn èèyàn gbọ́rọ̀ wọn àti ládánwò ìlàṣẹ́kọ̀ yìí tádánwò yẹn bá ti wá wà táwà gbọ́rọ̀ sí ẹnìkan péré lẹ́nu àbá láwọn adarí tí wọ́n tó darí wa tí wọ́n gbọ́n mùsùlùmí bẹ́ẹ̀ sí olẹ́kẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ sí olẹ́kẹ́ kójọ tó kò sáfàní lára yìí mẹ́gbàgbé o ọ̀rọ̀ Ọlọ́run lára kọ̀kọ́ o ọ̀rọ̀ kejì ní ọ̀rọ̀ àwọn ìdarí wa a gbọ́dọ̀ fẹ́ẹ̀lì bí ọ̀rọ̀ Ọlọ́run kákọ̀yìn sí a gbọ́dọ̀ fẹ́ẹ̀lì níbi ìdarí kọ́ wá lọ sí ẹ tí ọ̀yọ́ darí ẹ kọ́ wá lọ kóra rẹ sí lábẹ́ àbíkó tí ẹ̀ má làdarí rárá ọ gbọ́dọ̀ mọ́ ní adarí tọ́ọ̀bà ládarí ìkàkà náà ní sí ọ tọ́ọ̀bà tó wá ní adarí tí ó mislead ẹ ìkàkà náà ní tó ń sí ọ bí aláìládarí náà àdánwò ẹlẹ́ẹ̀kẹta tó lè ṣe wá ní wípé kó ti ajẹ́pọ̀rọ̀ náà kọ́ ni problem tá ń tẹnu mọ́ báyìí ọ̀rọ̀ náà kọ́ ni problem tó jẹ́ ọ̀làwíyà báyìí tá ń tẹnu lọ́wọ́ kódà ọ̀rọ̀ adarí kọ́ làwí àwọn tí wọ́n nídi adarí ní ọ̀rọ̀ náà ni pé mùsùlùmí wọ́n ṣe pọ̀ tó wọ́n wá lè kójọ bèlèta sí pé wọ́n yẹ ẹnìkan kọ́ máa darí wọn bèlèta sí pé wọ́n ẹnìkan wọ́n á máa kọ́ wọn lọ́rọ̀ Ọlọ́run wọ́n á máa tẹ̀lé mẹ́tẹ̀ẹ̀ta ìpátá ní ṣe mùsùlùmí lẹ Yorùbá tó bá ti dìbì kan lísìn sọ́rọ̀ tọ́lọ́run sọ àti tánàbí sọ ìgbà yẹn ni wọ́n máa polówó ìfẹ́nú lórí mímbàrí lórí máìkì lórí social media àwọn ọ̀rọ̀ tí ò nípìnlẹ̀ kankan ní ọ̀rọ̀ Ọlọ́run ti bá wa sọ ní àmọ́ sẹ́lẹ̀yàmẹ̀yà kìí ṣe Fúlàní lọ dáa ju Haúsá lọ kìí ṣe Haúsá lọ dáa ju Yorùbá lọ kìí ṣe Yorùbá lọ dáa ju
yíbò lọ kò sẹ́ni ẹ̀ka tó dáa jọra wọn lọ kankan náà jọ ni wá èyí tẹ́ ẹ fi lè lápọ̀nlé kápẹ́ lọ́dọ̀ ọlọ́run nílẹ̀ fẹ́ sọ kápẹ́ lọ́dọ̀ ara yín ni ẹ̀tọ́ lápọ̀nlé jù tó ń gbọba yé iye o bákan náà o ẹ̀dẹ́ wá bẹ̀rù ọlọ́run jù láàrin yìí àmọ́ lọ́dọ̀ ọlọ́run tó pé tá a bá ti gbọ́n tí bẹ lọ́dọ̀ rẹ̀ kò sí tọ́ka pẹ̀lú tí wọ́n bẹ lọ́dọ̀ èèyàn mọ́ inna akramakum indallahi àti kọ̀ọ̀kan ẹ̀ bá ti ń bẹ̀rù ọlọ́run òun ló lápọ̀nlé ìtọ́wá sì bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àmọ́ wà lọ́dọ̀ ọ̀chẹ́ ìwọ́ lọ́mọ ẹni tí wọ́n fi mọ̀nà níwọ́ olùfini mọ̀nà lọ́lọ́ olówájú ó yá pé bọ́bù yẹn gbọ́ bọ́bù yẹn bá gbọ́ ẹni ọba bẹ̀rù ọlọ́run ló dáa jù lọ lápọ̀nlé lọ́dọ̀ wa ẹ bá sì lápọ̀nlé lọ́dọ̀ wa tí ọba lápọ̀nlé lọ́dọ̀ tí orí yíwọ́ ń pẹ́ ẹ ti wọ́ gbó lọ. àwa mùsùlùmí anábùkátà sí ká padà sọ̀rọ̀ ọlọ́run ká máa gbọ́ ọ̀rọ̀ ànábì ká máa gbọ́ òun ni ká sì gbọ́lá fún ju ọ̀rọ̀ ẹnikẹ́ni lọ Islam wá ju ẹnikẹ́ni lọ a lè compromise with anybody lórí Islam wa ìtí Islam bá ní ká ṣe òun ló ṣe pàtàkì bàbá wa ò lè yẹ ìyá wa ò lè yẹ ìlú wo ò lè yẹ aláṣẹ kan ò lè yẹ ọba ò lè yẹ ìjòyè ò lè yẹ president ò lè yẹ bí gbogbo ayé bá kójọ wọn ò lè yẹ tọ́nà bá wí ní ọ̀rọ̀ èyí káàkiri sára wa mẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn mùsùlùmí aláàkì àwọn adarí anábì ti sọ wọn àtọ́bá lásìkò yìí ó láwọn òpùrọ̀ ní ọ̀pọ̀ náà àwọn àfá ó láwọn òpùrọ̀ ní ọ̀pọ̀ náà àwọn adarí ó láwọn òpùrọ̀ àwọn tó ti sọnù ní ọ̀pọ̀ náà àwọn táwọn èèyàn mọ̀ tẹ̀lé sórí bẹ́ẹ̀ ọwọ́n àwọn tó jẹ́ olóòótọ́ àwọn ń fọ ẹnu lọ́pọ̀ àtàwọn tó pé tí wọ́n jẹ lásán náà ṣùgbọ́n ní àwọn àwọn mùsùlùmí a ní pọ́blẹ̀mù ìdarí tí ó darí wa lọ bí tí wọ́n rán wa gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ wa ń dàrú ní o àti ìlẹ́jọ́ rìn ní papọ̀ wọ́n ń pè wá sí inú mọ́tò kódé èèyàn díẹ̀ tó dé tí wọ́n ní àwọn èèyàn èdè rárá àní díẹ̀ tó dé gan wọ́n sì ń wọnú mọ́tò wọ́n ń gba bí ilẹ̀kùn kejì jáde àbójú wíńdò wọn ò stable ìjọ wa ni mọ́tò wà bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìjọ ni ó kó alọ́lẹ̀ lè rí torí tí ń rán wa ní pé tàbá ti jẹ́ mùsùlùmí báyìí táà pọ̀ táà nídarí táà sì tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run táà sì ń bára wá ṣe ọlọ́run arán wa sáwọn ọmọ èdè ènìyàn táwọn èsè mùsùlùmí ká kọ́ wọn ká dáàbòbò wọn ká ṣe déédé láàrin wọn ká tọ́ wọn sọ́nà ká gbógun ti ẹni ọba fẹ́ gbógun ti wọn ká fi hàn lọ́kàn balẹ̀ ká jí àánú fún wọn gbogbo tọ́lọ̀ ń wò ní mọ́sọ̀ ìtọ́ pé àlè sáàfù ọ̀pọ̀ èèyàn àgbàtà gangan tá a fẹ́ sáàfù wọn tábà tó ríra wa kójọ ṣé gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n bá ti búra fún àwọn òṣìṣẹ́ rẹ̀ òun tó ọmọ sọ náà ni pé wọ́n fẹ́ wọlé iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àmọ́ tó wá ti búra fáwọn èèyàn rẹ̀ tó ti mọ jàmá rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ náà làlẹ́ wúmọ̀ wa tá a bá ti búra kákóra wa jọ ká ṣe bẹ́ẹ̀ hà fún ẹ̀dẹ̀ kakọ́ máa tukọ̀ lọ ẹni tó mọ̀nà ẹni tó ní muhimọ̀ lọ́wọ́ tó ní mission lọ́wọ́ nso kí gbogbo wọ́n tẹ̀lé àlè sàfàdù fáwọn èèyàn tá àbàdó wá sàfàdù fáwọn èèyàn àwọn náà ò lè sàfàdù fún wa kò sí ìyàgá tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lè gbé kalẹ̀ tó lè sàfàdù fún wa àyàfi kí wọ́n lọ gbé tọ́lọ́run bá gbé kalẹ̀ àwa la wá mọ ọlọ́run a sì ní olùjúwe tó lè tọ́ wa sọ́nà sọ́dọ̀ ọlọ́run tí ṣe Muhammad àwa la ní ó ti kọ́ alẹ́ kọ́ ká farabalẹ̀ ká kẹ́kọ̀ọ́ yẹn ká sì kó jọ ká sì tẹ̀lé darí ká lé ètò ká wà pẹ̀lú ara wa ká wá dojúkọ iṣẹ́ tọ́nà wa ràn wá ọlọ́run á ń ṣe o iṣẹ́ ńlá ṣe lọ́jọ́ kí gbogbo olùwọ́n máa dàrú báyìí ẹ̀yin mùsùlùmí tẹ̀lé kójọ tẹ̀lé wà papọ̀ tẹ̀lé wá sí ibi tí wọ́n ti kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gangan ẹ̀yin lẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá máa dàrú báyìí o torí ẹni tó tà tó lè tún ilẹ̀ Yorùbá ṣe ẹ̀sìn ní ẹ̀sìn tó lè tún ilẹ̀ Yorùbá ṣe ẹni àgbékalẹ̀ tó lè tún ilẹ̀ Yorùbá ṣe ẹni àsùnmọ́ Ọlọ́run tó pé ìkéyìí ṣe Ọlọ́run tẹ́ bá fẹ́ ṣe lórí ilẹ̀ Yorùbá ọba tí ń bẹ ń sámà ẹ̀yìn ni yọ́ gbàsó ṣiṣẹ́ ẹ̀hún tó tọ́lọ́n bá screen àwọn èèyàn kò lè lo àwọn amúgbó yìí tẹ́ kórí social media yìí o kò lè lo àwọn tí ń fi èèyàn ṣe ẹbọ yìí o kò lè lo àwọn èèyàn tí ò mọ Allah la ilaha illa huwa kò lè lo àwọn tí ò gba Muhammad gbọ́ sallallahu alaihi wasallam kò lè lo wọn wọ̀nyí náà ni ó lò
tó bá jẹ́ páwọn èyí tí ń pariwo pé àwọn ò fún wa ní security, àwọn ò sì kí àlẹ́ Yorùbá ni, àwọn ò tọ́ wa sọ́nà, àwọn ò ṣe dáadáa fún wa, àwọn làwọn lè gbálẹ̀ Yorùbá lẹ̀, ẹbí ẹ léèrè kí ni ẹ ní? sáàgá gbara wọn lẹ̀ níbi ọtí, sáàgbara wọn lẹ̀ níbi igbó, sọ́mọ Ọlọ́run ìgbó Ọlọ́run ó dùn tí ẹ̀ ń bá táwọn kò dúró tọ́ Ọlọ́run, ẹ̀yin tẹ́ kọ̀yìn sọ Ọlọ́run, ẹ̀yin tẹ́ rúfin Ọlọ́run, ẹ̀yin tẹ́ takọ Ọlọ́run, ẹ̀wá ní ẹ̀yìn lẹ́sìṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ò lè lò yìí, àwọn tọ́lọ́run ọgbà ṣiṣẹ́ rẹ̀ ọ̀nà làwọn mùsùlùmí àmọ́jọ́ tí àwọn náà bá ṣe tán, mú ọ̀bà wá ṣe tán àjọ máa jìyà yìí náà.